Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni wà gbogbo lè ń kọ́? Happy New Week, ẹ kú oṣù tuntun, ẹ dẹ̀ kú ọ̀sẹ̀ tuntun. Oṣù yìí á so èmi àti yín lára o. Ọ̀sẹ̀ ayọ̀ la máa ṣe. Bí a ṣe gbọ́ o, èyí tá tún gbọ́ yìí ó tó lágbára o. Àǹtí wa fashion wọ́n ní wọ́n ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ̀ọ́ kí wọ́n má gbàgbé àwọn o, kí wọ́n gbé ọ̀rọ̀ àwọn yẹ̀ wò. A gbọ́ wípé kábíyèsí open another OJAJA mall sí side Ọ̀ṣun State. Wọ́n dẹ̀ hand over fún new olórí wọn, èyí tí wọ́n ti lọ dáná ẹ̀. A mọ ẹni tó jẹ́ gangan. Nínú àwọn olórí tuntun tí kábíyèsí lọ dáná ẹ̀, òun ni wọ́n hand over OJAJA ní OJAJA Plaza yìí fún. Ẹ̀yin èèyàn lé wọ́n ní àwọn olórí, wọ́n ní kì í ṣe nǹkan kékeré o. Wípé inú wọn ò dùn rárá nígbà tí wọ́n gbọ́ wípé kábíyèsí ṣe nǹkan tán ṣe yìí. In fact gan àti ẹ̀gbọ́n pé wọ́n láwọn fẹ́ strike gan. Wípé torí ni kábíyèsí ló ń bẹ Queen Naomi padà. Ṣé ẹ mọ̀ ipá sọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ fún yín tí wọ́n mú picture kábíyèsí àti Queen Naomi tó ń send ẹ̀ sí WhatsApp àwọn olórí ìyẹn allegedly àǹtí wa fashion. Wọ́n nígbà tó wá send ẹ̀ ó wá delete picture yẹn padà. Lẹ́yìn yìí wọ́n ní kábíyèsí lọ sí OJAJA mall tuntun fún olórí wọn tó lọ dáná ẹ̀. Wọ́n láǹtí wa fashion ń bẹ kábíyèsí pé kí kábíyèsí jọ̀ọ́ wípé ṣó mọ̀ pé òun struggle ní lórí ọ̀rọ̀ fashion, aṣọ àti ìlẹ̀kẹ̀ tó ń ṣe. Wípé kábíyèsí kan hand over OJAJA mall yẹn fóun, àbí kí òun náà kó ń jẹ́ bóyá bí personal assistant níbẹ̀. Wípé òun ò mind láti work pẹ̀lú ní olórí yẹn káwọn jọ ṣe business yẹn. Ẹ̀yin èèyàn lé ẹ rí pé èyí tún lágbára. Wọ́n ní bí bàbá wo Erin ńlá bó ṣe ń fẹ́ àwọn olórí tuntun yìí wọ inú palace, pé kò dùn mọ́ parọ́pò nínú. Wípé parọ́pò ní kò sí ẹnì kankan tó lè dàbí Queen Naomi o tí kábíyèsí lè fẹ́. Wípé torí Queen Naomi wọ́n yàtọ̀ ní ẹ̀dá, wọ́n yàtọ̀ ní obìnrin. Wípé látìgbà tí kábíyèsí ti ń fẹ́ ìyàwó, wípé àwọn ò tí ì rí ìyàwó tó tún súnmọ́ Queen Naomi bí kò ṣe Dr. Elizabeth. Wípé ìyàtọ̀ sáwọn méjèèjì yìí, gbogbo àwọn tí kábíyèsí ló ń fẹ́ yìí, wípé kí wọ́n ro ọ̀rọ̀ yẹn dáadáa. Wípé ó better kí wọ́n mú méjì nínú wọn, kí wọ́n yọ̀ǹda àwọn tó kù. Nǹkan tí a gbọ́ nìyẹn tán ní parọ́pò sọ. Wípé torí àti máa kó obìnrin jọ sí inú ààfin kì í ṣe nǹkan tó máa rọ kábíyèsí lọ́rùn. Wípé àwọn ò dẹ̀ fẹ́ wàhálà fún kábíyèsí. Torí pé wọ́n ní kábíyèsí, wọ́n wà hypertensive. Wípé so àwọn ò fẹ́ kí BP wọn kó high. Wípé ẹ dẹ̀ mọ̀ pé tí èèyàn bá ti ń kó obìnrin jọ wàhálà ni. Ẹ̀yin èèyàn lé bí a tún ṣe gbọ́ nìyẹn ò tán ní story building àǹtí wa. Èyí tí wọ́n fi rent. Wọ́n ní shops ní àwọn story building yìí bíi shop plaza. Wọ́n ló gbiná o. Ọ̀kẹ́nẹ́ la gbọ́ pé ó wà. Wọ́n ló gbiná. Ẹ dẹ̀ mọ̀ pé ìgbà tí ó máa fi gbiná weekend ni. Àwọn tó ní building, tó ní store yẹn gbogbo wọn ti lọ. Wọn ò sí níbẹ̀, wọn ò open lọ́jọ́ Sunday. Wọ́n ní shop yẹn máa ń jóná ló ń jóná ló ń jóná. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn fire brigade Nàìjíríà wọ́n wà very very effective lórí ọ̀rọ̀ omi. Ìgbà míì gan kò kí ń sómi, kì í ṣẹjọ́ wọn o, kò sómi ní o. Wọ́n nígbà tó máa fi pé fire brigade wọ́n wó mi tì, kò sí bó ṣe fẹ́ ró mi. Wọ́n ní bishop yìí ṣe jóná nìyẹn. Wọ́n ló jóná 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 jóná, kò sí ẹni tó máa help wọn. Gbogbo àwọn ará tó ń gbé àdúgbò yẹn wọ́n try. Ṣùgbọ́n ìgbà tí ò sómi, kò sí bó ṣe fẹ́ paná. Ẹ dẹ̀ mọ̀ pé kì í ṣe omi nìkan lèèyàn fi ń paná. Torí ìgbà míì wọ́n ní tí èèyàn bá ń domi síná gan, ó máa ń tún jẹ́ kó jó sí i. So láwọn chemical tó máa ń lò. A dẹ̀ mọ̀ bóyá àwọn fire brigade yẹn bóyá wọ́n ní gbogbo àwọn nǹkan tó yẹ kán lò. So ìgbà tí ṣọ́ọ̀bù ṣáà jóná, wọ́n náà ń kí àǹtí wa
wọ́n ní àǹtí wa ní àwọn ti mọbi tí ogun ti jà wọ́n o. Ipe àwọn èèyàn tí ò nífẹ̀ẹ́ àwọn ló jogun jà wọ́n. Ìgbà táǹtí wa máa lanu ló bá tún dárúkọ Queen Naomi. Ẹyẹ èèyàn lé. Ṣé Queen Naomi ló jó ṣọ́ọ̀bù ni? Àǹtí wa inú wo ò dùn bí ṣọ́ọ̀bù ẹ ṣe jó o, ṣùgbọ́n orúkọ Queen Naomi tó dá òun làwa fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ṣé Queen Naomi ló jó ṣọ́ọ̀bù ni? Queen Naomi ò ráyè tíyín. Queen Naomi ò rí ààyè tíyín rò rárá. Ẹni ẹlẹ́ni ó ń bá láìvẹ́ yìí ni. So ẹ má máa fi orúkọ Queen Naomi sẹ́nu mọ́ tí nǹkan kan bá ṣẹlẹ̀. Ẹ gbà fọ́lọ́run. Ṣùgbọ́n kí a máa fi orúkọ Queen Naomi sẹ́nu pé Queen Naomi ló ṣe báyìí, Queen Naomi ló ṣe báyìí. Queen Naomi ò ní time tíyín. Queen Naomi ń ṣe tiẹ̀ ni. Allegedly bá ṣe gbọ́ nìyẹn o. Wọ́n ní àǹtí wa bá tún ní kí kábíyèsí wá kọ́ ṣọ́ọ̀bù míì fóun àbí kí wọ́n kan tún gbogbo ibẹ̀ yẹn ṣe. Ẹ dẹ̀ mọ̀ pé bí ìgbà tán rebuild another shop náà ni. Ibi tó ti jóná kí ló tún kù? Wọ́n ní láti wó gbogbo ẹ̀ kan tún build láti ìsàlẹ̀ kan mọ foundation kan ṣe igi kan ṣe irin kan ṣe gbogbo ẹ̀. Wọ́n ní kábíyèsí ní kí ló wí kí ló sọ. Ipe kí ló ń rò nínú ọkàn ẹ̀. Ipe kí ni àǹtí wa mean by pé káwọn wá tún ṣọ́ọ̀bù kọ́. Ipe ṣé àwọn làwọn jó ṣọ́ọ̀bù ẹ̀ ni. Ẹ̀yin èèyàn lé. Ẹ̀yin náà mọ̀ pé ọ̀rọ̀ àǹtí wa yìí ọ̀rọ̀ wọn lágbára. Àfi kí Ọlọ́run Elédùmarè kó ṣàánú kábíyèsí pẹ̀lú gbogbo àwọn olórí tán kó jọ sínú pálásì wọn yìí. Ẹ mọ̀ pé ìgbà tí kábíyèsí tó bá ti rí pé àwọn wà stress, royal mansion ni wọ́n máa lọ fìkàlẹ̀ sí, náà máa sá lọ, náà máa lọ jókòó síbẹ̀. Torí recently la gbọ́ pé wọ́n di gbogbo briefcase náà gba royal mansion lọ́lọ́ náà kó briefcase bíi méje náà láwọn fẹ́ spend the time pẹ̀lú Queen Naomi. Wọ́n láwọn olórí yóò dẹ̀ find it easy. Wọ́n ní wọ́n ti ẹ̀fẹ́ kan lọ. Wọ́n ò fẹ́ kan lọ sí royal mansion yẹn rárá. Ṣùgbọ́n èyí tí àǹtí wa ní kan máa tún ṣọ́ọ̀bù kọ́ ẹ̀. Bàbá wèrè láti gba royal mansion lọ. Ibẹ̀ náà máa lọ fìkàlẹ̀ sí. Ẹ̀yin èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ o. Mo ní kí n fún yín ní update gbogbo nǹkan tí a gbọ́ tó ṣẹlẹ̀ ni. Ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín. Allegedly ni o. Mi ò bá wọn gbé inú palace o. Nǹkan tá a gbọ́ làwa torchlight sí. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń ṣe ọjọ́ ìbílẹ̀ ni mo kí yín. Happy birthday to you. Long life and prosperity. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Ní agbára Ọlọ́run, ẹ̀mí á ṣe púpọ̀ ọdún láyé. Ẹ̀yin èèyàn mi, a kú ọ̀sẹ̀ tuntun o. Kọ́ mi ní Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún àǹfààní ẹ̀yin tí ẹ̀gbẹ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn lé tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa o ní ilé lóko àti lẹ́yìn odi. Ní wákàtí èyí tí ẹ bá wà àti ní àsìkò tí ẹ bá wà, a dúpẹ́ àtún ọpẹ́ dá. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè. Gbogbo ẹ̀yin old subscribers wa, a dúpẹ́ àtún ọpẹ́ dá fún bẹ́ẹ̀ ṣe ń share, ten like, ten comment lórí gist wa. Gbogbo ẹ̀yin new subscribers tẹ́ ṣe darapọ̀ mọ́ wa, ẹ káàbọ̀. Gbogbo yín pátá la dúpẹ́ lọ́wọ́ ẹ̀, a kí yín. Ọlọ́run á bá wa dúró tì yín, a gbọ́ àdúrà yín o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all.